Mama, how are you? Mama, aṣọ yín ni mo gbé wá. Tó ṣe mo dúpẹ́ o. Yes, òun ni ẹ. Ẹ ṣé o. So máa fún yín ní account number tẹ máa sanwó sí 35,000. Àkáǹtì bíi ìdìbò, ṣé bọ́ lọ fún mi lásán ni? Mi fún yín aṣọ party ni yá wa. Ṣé o ti ẹ sọ pé ẹ fẹ́ yí wọn padà? Lẹ wá mú aṣọ yìí. Bẹ́ẹ̀ni. 35,000 naira. Bẹ́ẹ̀ni. Ẹ lówó ní ìsìn ẹ gbà. Ẹ ṣe pàtí ń wá. Ẹ gbé dání ẹ dẹ̀ máa fún wa lẹ́yìn party. Ṣé màá fún yín lẹ́yìn pàtí? Bẹ́ẹ̀ni. Yẹn fún yín lówó aṣọ yìí lẹ́yìn pàtí. Bẹ́ẹ̀ni. Ìwà rí ọ̀dà. Bẹ́ẹ̀ ṣe máa ń jẹ́ kéèyàn kọjá àyè ara rẹ̀ ni. Ẹ mọ̀ pé kéèyàn máa gba gbèsè mọ́ gbèsè. Gbèsè ó wá kúnlẹ̀ rẹ́rẹ́rẹ́. Ẹ wá máa po onítọ̀hún ní gbèsè. Ẹ wá máa po onítọ̀hún ló ní gbèsè. Èmi ò ní owó tí wọ́n ra aṣọ. Èmi ò lọ́rùn gbèsè o. Ẹ lè ra aṣọ àwìn. Wo ní 2024 yìí, tó o bá jẹ́ kí wọ́n tì ọ́ sínú gbèsè, tó o gba aṣọ àwìn jọ, gbogbo patí tó o bá lọ tó o bá ti mọ̀ pé ò lówó láti sanwó aṣọ lẹ́sẹ̀kẹsẹ̀, ọjà mọ́ gbà á torí wọ́n ó bu ọgbẹ̀yìn ni. Wọ́n pè ọ́ lóní gbèsè o. Ṣé bó ti mọ ẹlẹ́wà àṣàpọ́n o? Ire ẹ gbà sọ yín.